وملائكته يصلون على النبي يا أيها الذين تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run nínú ilé àwọn olólùfẹ́ wa la wà lónìí láti wá ṣe àsàlátù ṣe mọ̀ pé inú àwẹ̀ la wà yìí oníkálùkù ń fa náà àdúrà so a lè lọ ṣe program ní masjid a dẹ̀ gbọ́dọ̀ pa wá sí wa jẹ ẹ̀rí nísìnyí program tó ń bá lọ lórí Ayederu àfa so question dẹ̀ wá pé nínú àwẹ̀ ṣé èèyàn lè bóyá bíi pé wọ́n di tíra fún yàn kí wọ́n fi tíra sápò ṣé èèyàn lè fi tíra sápò ṣé èèyàn lè fi nǹkan fẹ́kọ̀ọ́ mu nínú àwẹ̀ ṣé èèyàn lè lo bóyá bíi nǹkan tí wọ́n ṣe bíi oúnjẹ ṣé èèyàn lè lo àwọn nǹkan àbóǹfin nǹkan kọ́rùn tó yẹ pé wọ́n dẹ̀ sọ pé ẹ̀rọ̀gbá fà pé ó jí báyìí pé tíra ló dì pé ayáàlì kùrìánì ló wà nú ẹ̀ o ẹ lè fi sápò ṣe lè ṣe nínú àwẹ̀ wọ́n á béèrè question yẹn wọ́n á rí pé tọ́pìkì yẹn ó bá ètò tá ń bá lọ ó bá mu ni mo fẹ́ answer question yẹn papọ̀ nísìnyí. Number 1 káwẹ̀ tó bẹ̀rẹ̀ àwa náà àwẹ̀ àsínú àwẹ̀ mùsùlùmí anábì ti sọ̀rọ̀ nípa tawiz hamlet ká máa sùn nǹkan mọ́ra bí oúnjẹ bí ìfúnpá bí pààrọ̀ ó ti sọ ṣẹwàrà àwọn tó máa ń ṣe kinní yẹn tí wọ́n pè láàfà àbí kí n sọ pé àwọn àtàjà fà àbí mi ò sí inú ẹ̀ a máa ń lọ́gìn kinní yẹn mọ́ nǹkan kan lèmi á fi clarify ẹ̀ wọ́n máa sọ fẹ́ni tí wọ́n di tíra fún pé ayáàlì kùrìánì ló wà nú ẹ̀ wọ́n á máa fi ayáàlì kùrìánì yẹn àwọn àdìsí tó ti wá bí látọ̀dọ̀ ìyá ńlá wa Ayíṣà látọ̀dọ̀ àwọn sàhábà yìí pé ànábì abúdàjánà for example ó ń là lára àwọn àlìjọ̀nú wọ́n máa ń dààmú ẹ̀ lóru ó wá complain fún ànábì mọ́mọ́ ànábì mọ́mọ́ wa ní pé ànábì mọ́mọ́ wa ní pé ok wọ́n bá mú tákàndá ànábì mọ́mọ́ wa kọ àwọn orúkọ Ọlọ́run àti ayáàlì kùrìánì ó wá kọ sára ewé ó wá ta ìwá fún àbúdàjánà pé kó lọ máa fi sábẹ́ pílò ó wá fi sábẹ́ pílò àwọn àlìjọ̀nú yẹn mọ́ ṣe máa fẹ́ wá padà báyìí gbogbo wọn jóná ni so wọ́n máa ń mẹ́rin yẹn wá pé ṣèbá nọ́bì náà di tíra bó ṣe kíní kan ṣé wọ́n láwọn ibi tẹ́mi ń lọ apá kan scholars nínú àwọn onímọ̀ wọ́n sọ pé a lè kọ orúkọ a lè han aya àlèkùrìhánì a lè kọ orúkọ Ọlọ́run sínú pépà báyìí ká dẹ̀ táyè ká dì ká gbé fún yàn ká ṣe kíní but most of ulama yìí àwọn Ayédèrú àfa yìí orúkọ àlìjọ̀nú ni wọ́n ń dì fáwọn èèyàn ṣẹ́dẹ̀ mọ̀ pé babaláwo ń di tíra Ògún ní babaláwo ń ṣe wòlíì náà gan babaláwo di nǹkan kan wọ́n di sáàmù kò ní jọ ti tíra tàfà ẹ ti understand nísìn so àwọn afárẹ̀ ti gbé orí wọ́n ti gbé àdìsí fi bọ́ pé àlùkùránì làwọn ń kó síbẹ̀ àwọn àdẹ̀dẹ̀ ni arìn ní láì yẹn adẹ̀ ti ráwọn èèyàn tó yẹ pé wọ́n fún ní àwọn orú nǹkan yẹn pé gbà kí ni ló máa fi sábẹ́ pílò ìdààmú wa ń pọ̀ sí wọ́n wá complain fún wa adẹ̀ ń treat wọn kí ló wá ṣẹlẹ̀ àfa kan ṣé wo òun ó fún un ní nǹkan báyìí ó kẹ́ gbé wá ìgbà tá máa tú kíní yẹn kì í ṣe ẹyọkan kì í ṣe méjì ó tá máa tú a rí pé bíi diagram tẹ́yìn àwọn àfa máa ń pè ní átìmí tí wọ́n á fi àwọn izab sínú ẹ̀ bí àwọn numbers Arabic number wọ́n á yà báyìí máa rí wọ́n lè yà mí diagram báyìí mi ọlápẹ́ sí ní masjid mi bá kó àwọn kíní wọ̀nyẹn jáde á ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ tó ti máa yá àwọn àfa mo sọ pé átìmí ni wọ́n ń pọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àti orúkọ àlìjọ̀nú ni wọ́n gbé fẹ́ nìyẹn gbogbo ẹni tó ń gbé tíra fún you need to be very careful ìjà àkúnfàṣekún bíi nábà yìí fátàbà ìyánu a máa ń lo àyà yìí fún àwọn alábòsí pé tí wọ́n bá sọ̀rọ̀ kan fún ẹ wádìí ọ̀rọ̀ yẹn dáadáa pé kí ni ọ̀dọ́ àyà yìí nǹkan tó ń tú ni pé tí wọ́n bá wá ń fi nǹkan kan lọ ẹ nínú ẹ̀sìn ipe kìíní o lè lò kò bẹ̀sìn ẹ jẹ́ kò bàwẹ̀ ẹ jẹ́ fásikún bíi nábà yìí ẹnìyẹn lè jẹ́ aláìmọ̀kan ìwọ wádìí fátàbà ìyánu wádìí ẹ̀ dáadáa lẹ́bi tún béèrè fásitì àlọ́ àlàdíkiri income tó lẹ́ àti àlàmún so a rí pé most of tíra tí wọ́n ń di fáwọn èèyàn tí wọ́n rẹ́ fẹ́ fi gbà wọ́n lọ́wọ́ àlìjọ̀nú lọ́wọ́ wàhálà lọ́wọ́ ayé ń ṣe wọ́n oṣó ń dààmú wọn a rí pé àwọn nǹkan wọ̀nyẹn ó ń lórúkọ àlìjọ̀nú nínú nǹkan tó bẹ̀rẹ̀ sí lórúkọ àlìjọ̀nú nínú tẹ fún yàn pé lọ fi sínú ilé àlìjọ̀nú ti ń bá wọn gbé automatically ẹ ti ọ̀rọ̀ sáà sí for example àwọn mímọ wọn máa kọ kùrìsíyù ayàtàlú kùrìsíyù Allahu la ilaha illa huwa ayúlìkọ̀ yóò mú yẹn bí wọ́n dá alẹ́ ayúlìkọ̀ yóò mú yẹn wọ́n á forúkọ àlìjọ̀nú kan síbẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé most of our mùsùlùmí kì í ṣe gbogbo ala kéwú òun ṣáà ti rí pé kéwú ni kíní yìí so wọ́n kó wàhálà bá àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn lórí pé wọ́n wá ràn lọ́wọ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn dẹ̀ ní ó wò pé òun fẹ́ kẹ́sìn òun bàjẹ́ ni òfin lọ sọ́dọ̀ wòlíì kò fẹ́ jẹ́ kẹ́sìn òun bàjẹ́ ni òfin lọ sọ́dọ̀ babaláwo ó mọ̀ pé àwọn náà ń ṣe wọ́n tún nǹkan wò
díkì lọ sọ́dọ̀ àwọn àfáà mi ìfẹ́ ṣẹbọ sọ́lọ́run ẹ̀yẹ́ wà tó wá gbé original ẹ̀bọ lé wọn lọ́wọ́. ọ̀rọ̀ náà dẹ̀ ní ẹ̀ lè yí padà. Ànábì Muhammad last week àwọn àyà kan wá ní last week àyà tá a mú wá ni pé ọlọ́run tó bá náà bíi pé tòní falatẹ́jì umar alẹ́ ilẹ̀ àníhàkàrà fatakuna minali mu'azzabi gbogbo ala máa ń gbọ́ pé ọlọ́run fẹ́ràn ànábì ó máa ń tijú ànábì kì í fẹ́ bínú sí àmúgbà tó dọ̀rọ̀ ẹlẹ́bọ dé pé association ọlọ́run jáde tán fún ànábì. èyí ta lò ní last week ni lahin àṣẹrákítà làyà bàtọ́ náà amọ̀lúkà ìwà náà mọ̀ọ́mọ̀ tó bá lahin àṣẹrákítà ẹ máa gbọ́ ṣírí ẹbọ tó bá pa nǹkan pọ̀ máwọ̀ ọlọ́run làyà bàtọ́ náà amọ̀lúkà gbogbo iṣẹ́ tó ṣe fáwọn ọlọ́run á máa bàjẹ́. so ó sọ fẹ́ fàánà bí jọ kí ló wá ṣe àfáà ṣehù wọ́n lẹ̀ pọ̀ nínú South Africa yìí wọ́n pọ̀ gan. so èmi ò ní dákẹ́ láti lọ máa ṣe clarification ẹ̀ máa ráfà tó máa di amlet mọ́ra tó máa di oúnjẹ mọ́ra tó máa lò fúnpá tó máa lò kíní wèrè ló wà nú ẹ̀ kì í ṣe ayé àlùkùránì tábàtì ẹ̀ wá àwọn ẹ máa gbọ́ olórí pé a lè di ayé àlùkùránì ní pépà káàdì kì í ṣe gbogbo húlà mọ́ ló fọwọ́ sí o àwọn kan accept ẹ̀ àwọn kan wọn accept ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀ǹtún mímu àwọn kan wọ́n accept ẹ̀ àwọn kan wọ́n accept ẹ̀ ibi tọ́rọ̀ wa ń lọ yìí bóyá ká kú band méjèèjì because ẹ wo ọ̀ǹtún mímu nísìn mo fẹ́ pa Ayatul Kursi yù fún yín mo wá mú tàdá sílẹ̀ mo wá pa pẹ́pẹ́yẹ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ mo pa sínú tàdá mo bu ọtí sínú ẹ̀ mo fi kọ ọ̀ǹtún yẹn ṣé orúkọ Ọlọ́run mo dẹ̀ fi hàn ṣé ti rí bẹ́ẹ̀ yẹn so àwọn tó pẹ́ lé àwọn Arab country ní tàwa visit wọ́n máa ń lo safaran wọ́n fi ń kọ ọ̀ǹtú pure tàdá náà a lè fi kọ ọ̀ǹtú làwọn apá kan fàáfi ní pé ọ̀ǹtú mímú da tọ́jú pé íǹkì tẹ fẹ́ lò ó íǹkì tó mọ́ ni tí yìí pé ẹsẹ̀ pẹ̀jẹ̀ kan mọ́ ẹsẹ̀ṣẹ̀ dá kíní kan pẹ̀lú ẹ̀ tẹ́wà máa fi kọ́ àwọn ẹ̀mí èṣù ló ń kọ́ wọn láti lè ṣe Ọlọ́run àṣẹ ìtọ́nù yẹ ìdùnkún lè fa kírọ́ wọ̀yá múrùkùn bí lè fa ṣáà yìí àṣetọ́ni máa ti ọwọ́ wa bá a máa dẹ́rù òṣì bà wá a máa ti ọwọ́ wa bọ̀ wá bàjẹ́ òun ló ń gbé gbogbo àwọn ìmọ̀ pé ẹ da ọtí ẹ mix ẹ mọ́ ẹ̀jẹ̀ nìkan ẹ wá pò mọ́ tàdá ẹ wá fi kọ gọgọgọ Ayatul Kursi yù láti lè ṣe disbelief àwọn míì tọ̀ sórí àlùkùránì àwọn míì ń jó àlùkùránì mọ́ nǹkan àwọn míì alùwà tó máa wà tí àṣetọ́ni nínú àwọn alùwà nínú àwọn orúkọ Ọlọ́run yẹn tí wọ́n ní kẹ́ kọ́ọ̀tì àlùkùránì sí méjì bá máa ṣì lọ gbàgbà báyìí wọ́n á gé sí méjì wọ́n wá fi ṣe sí pass wọ́n wá kẹsẹ̀ sí wọ́n máa pe orúkọ àlìjọ̀nú burúkú yẹn fún ọjọ́ méje ló fi máa wà ń bẹ̀ wọ́n máa tọ̀ síbẹ̀ wọ́n máa tọ̀ sí ìtọ́ máa jáde lára ẹ̀ sórí àlùkùránì ìgbé máa jáde ìkó tó ṣàfẹ́ kó ṣe ni pé ó ṣàfẹ́ kó ṣe orí ibú lọ́dọ̀ Ọlọ́run torí kò fẹ́ dá jóná. adówó mubin àṣẹ Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ọ̀tá wa tó fojú hàn ni toró jẹ́ ó ti éti baba ńlá wa Ànábì Adam ó ní ana khairu minhu èmi lóore jẹ́ni tó ní kí n máa forí balẹ̀ fún ìlọ Ọlọ́run ní pé wá ìtọ́ṣe lóore jùlọ ó ní alaktani min nar wa alaktahu min tin ó dá òun ara iná ló ti jẹ́ òun ó dá dámọ̀ lára ẹrọ̀fọ̀ lásán òun ní kó máa tẹríba fún ó ní òun ò lè tẹríba fún òun bẹ́tà ẹ̀ so orí ọ̀fẹ́ lórí ló fi lọ sáàrin àwọn màláíkà kì í ṣe màláíkà ní èṣù ṣàìtọ́n àlìjọ̀nú ni ó wà ní Suratul Kahfi ṣùgbọ́n gbà tó sin Ọlọ́run tó wà báyọ̀ tó mọ́ tẹ́mi ẹ̀ mọ́ṣẹ́ everything táwọn àlìjọ̀nú dẹ̀ ń balẹ̀ jẹ́ àwa human being àti ìwà ń gbà yẹn àwọn àlìjọ̀nú lọ́kọ́ lu orí ilẹ̀ yìí tí wọ́n ń balẹ̀ jẹ́ lọ́lọ́run bá sọ pé fásitọ́ ni pé àwọn màláíkà pé ẹ lọ kógun já àwọn àlìjọ̀nú wọ́n para wọn wọ́n tẹ̀sẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n pa wọ́n lé àwọn míì àṣetọ́ni dẹ̀ ní òun sin Ọlọ́run káàkiri ó ń gbàwẹ̀ ó ń sin gbogbo ẹ̀ Ọlọ́run ẹ máa bá mi gbé bọ̀ àsáàsì ìlú lórúkọ ẹ̀ ń gbà yẹn ẹ máa bá mi gbé bọ̀ wá sí sánmọ̀ ló fi lọ opportunity lọ gbé lára àwọn màláíkà ó wà tún sin Ọlọ́run bẹ̀ so ìgbà tó lọ́run bá padà pé àwọn màláíkà pé ìníjà ìlú alifatan fil ardi mo fẹ́ dá after 2000 years tí wọ́n ti pa àwọn àlùjọ̀nú rẹ́ lórí ilẹ̀ Ọlọ́run wá pé àwọn màláíkà mo fẹ́ dá àwọn ìjọ kan again àyàn sọ fún pé ṣáwọn tó tún fẹ́ dá àwọn ìjọ ibi láti mọ̀ pé àwọn kan ti gbórí ilẹ̀ rírí nìyẹn o tún fẹ́ dá àwọn ìjọ ṣáwọn tó máa jẹ́ pé wọ́n tún máa para wọn nísìn tó máa tẹ̀jẹ̀ sílẹ̀ àṣetọ́lẹ̀ tí ń gbó ti wò pé Ọlọ́run ò lè rán àwọn màláíkà lọ bóyá òun náà ló máa fẹ́ fi ṣe olórí so wá surprise Ọlọ́run kan píkì pé wọ́n mọ èrè Ànábì Ádámù kan ṣe kíníkan kíníkan bí tí jealousness ti bẹ̀rẹ̀ ni so gbogbo àwọn kan wọn èṣù dẹ̀ sọ pé òun máa flow lára wa báyìí bẹ́jẹ̀ ṣe ń rìn lára wa
ó ń dírẹ́sì nǹkan fáwọn ulama wùmí kíyàn wé láwàní kíyàn níwọ̀n àgbọ̀n kó máa ṣe kíní kó máa sọ lárúbáwá àwọn kọ́lá fẹ́ jẹ àní àgbọ́yé ẹ̀sìn tawhid famankana yarju liqa arabi ẹni tí kẹ́ni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba ẹ̀ dáadáa fàlìyà amala sọ́ọ̀lì àkóṣiṣẹ́ dáadáa wala yushriki bí ibadati rabbi àdá má fi nǹkan ẹ̀bọ má fi ṣèbádà síwájú ọlọ́run olóńgbàwẹ̀ nísìn òun so oúnjẹ mọ́dì òun so fún pámọ́wọ́ onítìrà ló wà nú ẹ̀ àwọn kan àwọn Bani Israeli àwọn ọmọ Israel nígbàtí Ànábì Musa alayhi salatu wa salam tó ti gbà wọ́n lọ́wọ́ Fáráò tí wọ́n ti ń bọ̀ story tó gùn ni wàhálà pọ̀ gan àti oúnjẹ jẹ kò sí gbogbo nǹkan dàrú wọn láàmú Ọlọ́run sẹ́ndì oúnjẹ sí wọn láti sánmọ̀ ìgbà tí wọ́n ti súnmọ́ inú Israel dáadáa Ọlọ́run wá sọ fún wọn pé ẹ máa wọ àyè tọ́nà fẹ́ ní kí wọ́n wọ ìlú tọ́nà fẹ́ ní kí wọ́n wọ yẹn àwọn tó wà ń bẹ̀ wọ́n máa oppress èèyàn wọ́n hùwà bàjẹ́ wọ́n ṣe oríṣiríṣi Ọlọ́run fẹ́ kí Musa àtàwọn ìjọ yẹn kán lọ kógun ja àwọn yẹn Ọlọ́run ẹ wọ bẹ̀ ẹ jẹ nǹkan tó bá wù yín ẹ wọ bẹ̀ pẹ̀lú ìtẹríba àmọ́ o tẹ bá ti wọ bẹ̀ o wàkúlù ìtọ̀ for example Ọlọ́run tẹ bá ti wọnú ìlú yẹn tẹ jẹ tẹ mu tẹ wọ bẹ̀ pẹ̀lú sùjúdù tó ló ń bẹ̀ yẹn ẹ mọ̀ pé yẹn ò lè forí balẹ̀ lórí sùjúdù kó rìn wọ̀bì kan sùjúdù tó ló ń bẹ̀ yẹn àwọn afáàtú sí méjì pé ó ní pé kí wọ́n bá wọn tẹ rí bí pé èèyàn tẹ̀ wọ̀bì kan àwọn afáà ní pé sùjúdù tó ló ń bẹ̀ ni pé kí wọ́n wọ bẹ̀ with humbleness ẹ ti understand yìí sìn ó wá ní pé tó bá ti wọ ìgbà náà wà kó lu ìtọ̀ àbí ìtọ̀tún ẹ wọ bẹ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah àwọn ìjọ Musa ibi tí wàá fi mọ̀ àfáà pé o ò lè fi orúkọ mi kún orúkọ Ọlọ́run wọ́ọ̀dù ẹyọ kan làwọn ọmọ Bani Israeli change nínú wọ́ọ̀dù Ọlọ́run bá tí wọ́n jẹ́ yányán ni Suratul Baqara 58 to 59 orí ẹ̀ burú ni ẹ̀sìn lagidi ìyà Ọlọ́run sọ fún mi pé látẹ́díwò má àlẹ́ ilẹ̀ àníhàáhàrà fatakuna minal mu'assabin ọ̀tọ̀ ní làyín àṣàrákìtà àbí takàlẹ́ kan pé ó ní ìwà nábì tó bá ṣẹ bọ́ àbá ògbóṣẹ́ jẹ́ ó tún wá sọ fún níbi pé ìwọ ànábì mọ́mọ́ o látẹ́díwò má àlẹ́ ilẹ̀ àníhàáhàrà má pè nǹkan mi lẹ́yìn àwa Ọlọ́run o má pè nǹkan mi papọ̀ máwọ Ọlọ́run nǹkan tó ń ṣe Mustapha àwọn afá àti mùsùlùmí mi alájì ha mùsùlùmí brother and sister ni pé ó wò pé ṣebí mo ṣáà ń kírun wákàtí márùn-ún mo dẹ̀ tún tọ̀ nǹkan ńlá ṣebí mo ṣáà ń kírun wákàtí márùn-ún mo tún lọ ṣọ́ọ̀ṣì ó lè papọ̀ pírọ́blẹ́mù nìyẹn àwọn á máa clarify pé wọ́n á máa clarify pé ṣe bó rí pé mo ṣáà ń kírun ó ti yẹ yín nísìn wọn ò fẹ́ mọ nǹkan tí wọ́n ń ṣe yà lọ́lọ́ ní kò lè papọ̀ wà mọ́ umiru ilẹ̀ yabudulla amukuli sínà láhùdínà unafa wáyúkí mùsọ̀lá àtàwásálíkà dínà lẹ́kọ̀ yìí mà sincerity ẹ̀sìn tó mọ́ pọn gandan lèmi fẹ́ gbà má máa múlù mọ́là mọ́ bí mo ṣe sọ ni mo ṣe fẹ́ ẹ̀rí pàdé mọ́mọ́ kan jẹ́ ká mọ̀ pé mọ́ni àmìlà hamala léza alẹ́ amúrù náà fàwọ́ àrọ́dù ẹnikẹ́ni tó bá gbé nǹkan kan wọnú ẹ̀sìn létò àdúrà ni létò sísin Ọlọ́run ni tó dédé hun fúnra ara ẹ̀ yàtọ̀ sí ìtọ́lọ́run sọ fáwọn ànábì mọ́mọ́ yàtọ̀ sí ìtọ́lọ́run ànábì mọ́mọ́ ká gbé sílẹ̀ tọ́lọ́run kọ́ wa ká gbé sílẹ̀ tó wá hun títí ẹ̀ fàwọ́ àrọ́dù ànígbà lọ́wọ́ ẹ̀. àwọn Bani Israeli wọ́n bá wọ bẹ̀ yẹn instead kí wọ́n máa sọ pé tọ́lọ́run sọ fún pé wàkúlù ìtọ́tún àbí wàkúlù ìtọ̀ àwọn ní wàkúlù ìntọ̀ wọ́n ṣéǹjì wọ́ọ̀dù kan wọ́n mú Ọlọ́run ṣeré Ọlọ́run ní kéde bá ti wọ́ bẹ̀rẹ̀ máa sọ pé la ilaha illallah o bí for example àfẹ́wọ́n sọ pé yá samsa yá ìlú yá samu àrùsù yá múnikàkà yá ìlú wà ní jínú kìnnìkan yá ìlú àbí for example ó sọ pé ríkìtì márìkìtì dùgúsù márìkìtì àhákù márìkìtì aláwù márìkìtì bísmìláì kàkásítà jìnnàkà ìbẹ́ yìí wò pé kéwòn ni mo kéèsì ogbó aláwù ń bẹ̀ àwọn ríkìtì yẹn ìtumọ̀ ẹ̀ sọ fún wa ẹ ti understand sí ó fi àwọn àdìgbẹ́nu forúkọ Ọlọ́run kò ṣáà lè sórí ibú yìí náà ni a sì ń pariwo ẹ̀ ń bínú ó máa bínú kú ni o ẹ má ṣe àwọn èèyàn lọ́nà mọ́ for example nísìn ó fẹ́ pé wọ́n ní ọ̀pá wà kò sí nǹkan tó ń jọ̀pá Ọlọ́run dá màláíkà ó dá wa èèyàn ó dá àlìjọ̀nú a ní ọ̀pá kan wà tó jẹ́ short cut fún la ilaha illallah pé for example tó bá ní hamla kọ́mkọ́m kọ́tí mọ̀ ya ìlú Allahu kun fayakun àti gbọ́ Allahu kun fayakun ẹ̀yin tẹ̀ mọ́ kí ogun ẹgbọ́ nísìn èwo ni kọ́mukọ́mu orúkọ àlìjọ̀nú ni ó máa link ẹ sí another word wà á gbé mi ṣe ń pe èmi mọ̀ jù ẹ lọ a ní kò sọ̀rọ̀ bìkíní kò sọ́nà ń bẹ̀ lèmi sọ fún ẹ mo mọ̀ kú a dẹ̀ pé wọ́n bá wọn ṣe kò sọ̀rọ̀ ń bẹ̀
wọ́n wá pe orúkọ míì láwọn bá ní Israel kí lọ́lọ́run ṣe fún wọn lórí pé bí wọ́n ṣe mistake yẹn ọlọ́run sẹ́ǹdì ìyà sí wọn ríjísùn mìíràn sàmáì ọlọ́run sẹ́ǹdì ìyà sí wọn láti sánmọ̀ ara wọn bẹ̀rẹ̀ sí ní pìlẹ̀ ara wọn dìke lórí wọ́ọ̀dù kan ìwọ àfà ó wá ń kọ kí fọmọ ó wá ń kọ àdúrà fọmọ ọmọ àsàlátù ó wá ń forúkọ àlìjọ̀nnú kún ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn àbí kí ló ń bí àfà pé wọ́n ní kó ṣàdúrà fún yàn ẹ máa lísìn dáadáa gbogbo ẹ̀yin followers àtẹ̀yìn àwọn táwọn à ń bì yìí táwọn bá ti ń ṣàdúrà fún ẹ tó wá ní bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin maliki yawmiddin ya karabu ya karabu kí ló ń sọ sínú ẹ̀ don't allow it so wọ́n ń kó orúkọ àwọn àlìjọ̀nnú sẹ́ẹ̀tì orúkọ ara wọn bọnú orúkọ ọlọ́run láti lè jẹ́ ká máa ṣe lọ́run ẹ̀rí pé ó yára ṣiṣẹ́ wọ́n ní ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ nílẹ̀ azami wọ́n mọ̀ pé ọlọ́run ò fẹ́ ká pa nǹkan pọ̀ wọ́n ọ̀rọ̀ náà àti báyọ̀ torí pé àwọn náà ẹ fẹ́ máa dúró nípò ọlọ́run pé mo sọ fún lánàá pé ìyàwó ẹ̀ máa kú lọ́la ìyàwó ẹ̀ dẹ̀ kú mo sọ fún lánàá pé ó máa bímọ ó máa lóyún ó dẹ̀ lóyún bẹ́ẹ̀ wọ́n wá spiritual so ṣé òun ni wọ́n máa pariwo so ọlọ́run ò dẹ̀ fẹ́ òun ọba olówó ni ó máa ń jowú ẹ má impersonate ẹ má fẹ́ lòmíì kún ẹ pè mí máa da yín lóhùn wàá máa gbọ́ bí tọ́lọ̀ ti ní ká pé òun nísìnyí nǹkan tọ́lọ̀ ní kó máa pè ó máa fún ẹ sí ibì kan ní walillahi ala asmahu alihusina èmi ọlọ́run ni mo ní orúkọ tó dáa jù fàdíhù bíà ẹ fi pè mí máa da yín lóhùn wasaru lẹ́sìnà yúlì ìdúnà fi àsìmáhí mo sọ ní last week mo ní wọ́n pọ̀ ní South Africa pé wèrè kan tiẹ̀ máa ń porúkọ àlìjọ̀nú ní vicinity mo ló gọ̀ọ̀gan orí ẹ̀ ò pé ó ń porúkọ àlìjọ̀nú vicinity àwọn èèyàn ju àlìjọ̀nú lọ mo ń fún ẹ ní verse lánàá ní last week pé wọ́n làkọ́ ní kàrámù náà bà ní ádámọ̀ tọ́lọ̀ fi kàrámù àwọn ọmọ ádámọ̀ fún blessing gbogbo nǹkan tó dá àwa èèyàn lájó lórí wọn wa amalnahum fil bari wal bari wa razaqnahum min at-tayyibati wa faddalnahum ala kathirin mimman amalnahum tafdilan walillahi al-asma'u al-husna fadi'u bí ọlọ́run mi ni mo lórúkọ ọlọ́run tó gbogbo orúkọ tó da ìní ọlọ́run ni mo ní fadi'u bí ẹ fi pè mí màdá yín lò wasaru lẹ́sìnà yúlì ìdúnà fi asma'i ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó fi yá mútàkà yá ìlú kún orúkọ ọlọ́run ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó fi yá tó ìrì yá òṣó kún orúkọ ọlọ́run ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó ń sọ pé yàsín funfun yàsín pupa yàsín kìbúrítìlì àmọ́ra kìnnì kan jẹ́ǹjẹ̀ lùtì kìnnì kan ṣámsùlì ìjábà kìnnì kan ṣámsùlì màrúfì gbogbo àwọn orúkọ àwọn àlìjọ náà àwọn orúkọ tí àwọn tíra ńláńláńláńlá wọ̀nyí tí wọ́n kó orúkọ àlìjọ ọ̀hún ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ wọn lọ́nà fi sọ́ńbì kan wípé àdúrà yín ò ní gbà ẹ ní sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀rí pọ́n padà máa ń tẹ́ ni ó máa padà tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe torọ́rọ̀ ọlọ́run kò ní lọ láìṣẹ ọlọ́run ní wà múnà sílùú mínà al-Qur'an àwọn ọlọ́run bá lásọ al-Qur'an kalẹ̀ mọ́ wà shifahun kó máa jẹ́ ìwòsàn fún yín wàrà mọ́tì kó máa jẹ́ ìkẹ́ lílí mu'minina fún gbogbo àwọn tó wá jó nígbàgbọ́ òdodo kí ni fásitì tó wá tẹ̀lé níwájú ó ní wala yasidu salimina illa kazara mo sọ fún ẹ pé nínú àlìkùránì àbọ̀ ẹ̀kọ́ ló ń dà ẹ́ láàmú nínú àlìkùránì bí tọ́nà bá ti lo sọ́ọ̀lìmù kì í ṣe àbòsí òfófó tá a máa ń sọ síra wa ló ń sọ alábòsí tó lọ́run lójú ní sọ́ọ̀lìmù nínú àlìkùránì pé ẹni tó ń fi nǹkan kó wọn lọ́run alábòsí ni lẹ́fìrí àfà òkè òun ló ṣe pé yàsín òun ṣe yàsín nísìnyí òun ló tún ní ìgbẹ̀rẹ̀ sáré fìdí ní ìlú ọtí sáré fìdí ní ọ̀rẹ́ mọ̀ kó ṣàbòsí nìyẹn so gbogbo tọ́nà bá ti lo sọ́ọ̀lìmù nínú àlìkùránì ẹni tó ń ṣojú tó ń ṣẹ̀yìn tọ́lọ́run dẹ̀ ń wù ẹ́ ẹ̀yin ló ń pè lálábòsí ọlọ́run ní pé àlùkùránì kò ní jẹ́ fálábòsí wala yasidu salimina illa kazara ó máa kàsára ni so gbogbo pé àwa ń fi nǹkan fọ́kọ mu à ń fi nǹkan lu ọtí àwọn ìyá kan wọ́n fẹ́ gba ètùtù lọ pa ẹran kan sómi ẹran dúdú ẹran funfun ẹran pupa kò sí nínú ẹ̀sìn àwọn àlìjọ̀nú ló ń jẹ àwọn ló ń gbà mo sọ fún yín last week pé àwa báwọn àlìjọ̀nú sọ̀rọ̀ ló kó sára ẹnìkan ní àfi ká pa àwọn òun ò ní jáde o torí pé kí ni kí la fẹ́ kó o máa jẹ wàhálà wa gan ti pọ̀ jù ipe àwọn á bèèrè lọ́wọ́ pé wáyé tó bá fẹ́ lọ ra àgbò kò sọ pé funfun kò sọ pé dúdú nínú ẹ̀sìn mo fẹ́ ṣàdúrà fún yín sí mi nídìí orúkọ ìyá yín àwọn àlìjọ̀nú ló gbé wá nínú ẹ̀sìn mùsùlùmí orúkọ yín nìkan mo ní ìdí tó rọ́lọ́run ló fẹ́ dá ó dẹ̀ ń rí wa ṣùgbọ́n àwọn àlìjọ̀nú ló gbé pé ìyá méjì ò kí ń bíyàn ọ̀jẹ̀ kò mọ́ o àwọn ọ̀gá yín mọ̀ nǹkan tẹ̀mí sọ yìí tó lọ́nà
mi ò máa ní ẹ̀sà alájà ẹ̀kọ́ orúkọ yín àtorúkọ màmá yín síbi ó ti rọ́ǹgì ó lè kó ti rọ́ǹgì pé ó fẹ́ lọ seek refuge fóun lọ́dọ̀ àwọn àlìjọ̀nú ni ó nídìí orúkọ màmá ẹ̀ inú oògùn àwọn àlìjọ̀nú inú oògùn èṣù ni wọ́n ti nídìí orúkọ màmá ẹni kò nídìí orúkọ màmá ẹni nínú àdúrà ṣe bọ́lọ̀ ló fẹ́ pé ó lágbára kan ni àmọ́ ìfẹ́ kó máa wò pé lágbára kan so àwọn tó bá jáwọ́ bẹ̀ ní sí kílẹ̀ yìí wá rí ṣe fún wa so ọlọ́run ọba ní kágbára ní ká dúró tì ibi tí mo wà yìí kò jẹ́ kí n lè sọ̀rọ̀ bó ṣe yẹ ṣùgbọ́n kí ká wà very careful gbogbo àfáà táwọn South Africa ẹ má ẹ̀ka fìtọ̀ fọ̀gbẹ́ ẹ má ṣe àwọn èèyàn lọ́nà ẹ má ẹ̀ka ẹ jẹ́ ká rántí ọjọ́ àlìkèyámọ̀ mo káyà yẹn fún ẹni last week táwọn ìjọ á máa sọ fún yín pé kí ni o ẹ̀rọ bánà ọlọ́run ọba wa iná àtọ́nà àdátànà wa kùbàrà àná ọlọ́run ọba àwọn ṣéwù wa ló ṣì wá lọ́nà mùkádàmù wa ló ṣì wá lọ́nà ìmáàmù wa ló ní kí n máa fi nǹkan fẹ́kọ̀ọ́ mu ti má jẹ sàárì tán àfáà ṣéwù àsàlátù social club ló ní kí n kọ́kọ́ fi kíní kí n fi fọ́kọ̀ mu kí n fi mu ọtí kí n tó jẹ sàárì ó ní kí n fi nǹkan fọ́kọ̀ mu kí n tó jẹ sàárì òun ló ní pé kí n máa fi tíra ìsápò ọ̀dẹ̀ ó rí pé ó wá wà nù mọ́tò wá gbàgbé tíra sílé ó dẹ̀ ti wà ní my 12 Ìkòròdú ló ti wá sí my 12 báwo ló fẹ́ ṣe wàá padà ọlọ́run wà pẹ̀lú wa màláìkà ló ń ṣọ́ gbogbo wa o ìjọ tó bá ti engage ṣẹ́bọ màláìkà tó ń tẹ̀lé ọ máa stop iṣẹ́ kí ló so mọ́ra tó fi ń sùn tó fi ń jí àwọn tó ń sọ nǹkan mọ́ra wọn kí ló rún sùn ẹ̀rù mọ́ ń bà wọ́n àwọn náà ti wà náà ẹ̀rí ẹ̀rù mọ́ ń bà mí inú lẹ́ni pé kí wọ́n bá lọ kú báyìí ní ìsìn àgbà báyìí ò rọ́ ní ìmọ̀ kankan mẹ́ríkà kùrì sí yù bẹ́ẹ̀ tí gbàdá ń sí gbogbo nǹkan wọn ẹgbẹ́ ẹgbẹ́ tuntun lókun gidi ẹ̀rù mọ́ ń bà mí gan so bó dẹ̀ ṣe mọ̀ bóyá ń ṣe mí yẹn ló ṣe ń ṣe wọ́n náà ó kàn ń parọ́ ni tó bá ti dàn kọ́mọ́ lọ òní ní fọkànbalẹ̀ òní ní rest of mind màláìkà ló ń ṣọ́ ẹ̀dá tó bá ti náà fi ní pé ká máa ṣọ́ nǹkan tá máa wò kódà ká má sínú àwẹ̀ ká máa ṣọ́ ìrìn ká má pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn torí tó bá ti engage sí nǹkan ẹ̀ṣẹ̀ màláìkà tọ́lọ́ ní kó máa ṣọ́ ẹ á stop iṣẹ́ á máa wò hàn so làbúrú fi máa ṣẹlẹ̀ sẹ́lòmíì àmọ́ tí wọ́n bá ń ṣe dáadáa màláìkà la máa gáìdè èèyàn kí ló ń so nǹkan mọ́ra nǹkan tó so mọ́ra tó pé mọ́tò last dent àbí wọ́n yìnyàn níbọn wọ́n padà ń fi ọ̀bẹ yọ gbogbo oúnjẹ lára ẹni ẹ̀rí bó ṣe máa ń pọ̀ tó yẹn tó á di gbogbo ẹ̀ mọ́ra àti oríṣiríṣi àwọn alágbára tí wọ́n ń di nǹkan mọ́ra tí wọ́n mú náà ẹ̀kan láyé ló mú wọn ni ọlọ́run ló mú wọn àti oríṣiríṣi alágbára tó ní wọ́n má da nǹkan sí lára kẹrọsìn sí lára ètò bá ṣáná sí kò ní í jó ó padà jóná náà láti ní ẹ ṣe ronú pé wọ́n ṣe ń kú alágbára wo ni ló wà láyé tí ò fẹ́ kú wọn ò fẹ́ kú tí wọ́n kú innal mawta allazi tafiruna minhu fa innahu mulaqikum summa turadduna ila alimil ghaibi wa shahada fayunabbiukum bima kuntum ta'malun ikú tẹ̀ ń sá fún yẹn máa gbé pàdé yín so gbogbo nǹkan tẹ́ bá ṣe ní kọ̀ọ̀kan ní gbangba yẹn máa play ẹ̀ hàn yín nígbà tẹ́ bá ti kú tán then you will now say ata iza ada omoli motu àwọn tó ti kú tán yẹn tí wọ́n fẹ́ kú tán wá kú tán yẹn wọ́n á máa wò pé ó tó mà ní ìyà tíyàn máa jẹ ni tíyàn bá kírun Ọlọ́run ti fi fáírọ́ọ̀sì yàn wọ́n kò tí ì dọjọ́ àlìkí àmọ́ nínú sàárè wọ́n ti rí pé nǹkan ti ṣe ń jí o ní bàrìsáwò wọ́n á máa sọ fọ́lọ́run pé kọ́lá rọ́bì ìrìjì ó nílẹ̀ alẹ́ amọ̀lẹ́ sọ́ọ̀lẹ́ àfihàn tàràkìtù Ọlọ́run dá wa padà sáyè àwọn carry over ta ní bá a ṣe ń gbàwẹ̀ tá a fi nǹkan fọ́kọ mu bá a ṣe ń lọ ájì tá a sí gbẹ́rẹ́ pé sàfà àti wọ́n rú àwọn oníkò yìí sí o àfi kí èèyàn sí gbẹ́rẹ́ èèyàn mọ́ múra dáadáa lọ Mẹ́kà ní wéré ní ẹ́ because o lè ní ládà hajj ṣíríkì ni ẹ rí pàdé àwọn ń gba Mẹ́kà tó bá ti lọ síbẹ̀ with pure minded ẹ rí pé ẹ lè rí èèyàn tó lọ Mẹ́kà with sincerity tó kábàámọ̀ tó padà jìyà nínú ìgbésí ayé mọ́ kò possible torí káàbà yẹn ilé àṣẹ ni tó bá ti gbàdúrà ń bẹ̀ àdúrà ti gbà ọláyé kò dẹ̀ sí ní Nàìjíríà kò sí lọ́dọ̀ wa we are going there time tó bá dẹ̀ lọ́bẹ̀ tọrọ nǹkan ó ti stamp ẹ̀ àwọn òsì náà wá community crime nǹkan báyìí kíníkan ìlú wọn ni wọ́n sáré wá títí di Káàbà Ọlọ́run nǹkan báyìí ó ti gbọ́ kí wá ní wàhálà o tún wá ń lọ sí Káàbà o tún di nǹkan mọ́ra o ń ṣe kíní àwọn tẹ́jọ́ wà lóòtẹ́ẹ̀lì wọ́n ń wò ẹ́ pé kí ni bàbá tó ń bù nínú gbá yìí kí ni wàhálà ẹ yá àfáà ilẹ̀ ṣe ń ṣe fún wọn ẹ jẹ́ ká wà very careful ẹ máa ń sọ ọ̀rọ̀ kan ẹni pé má dáhùn wọ́n ń tàn ẹni wọ́n máa gẹ́ẹ̀tì ẹ o iye ìṣòro lahu fala ghaliba lakum ẹni tọ́nà bá ní wọ́n á gẹ́ẹ̀tì ni wọ́n á gẹ́ẹ̀tì o wà iye ìzásíkà lahu bidurin fala kashifa lahu ilé awúwà tọ́nà bá tó bá fi ìnira kan kọyàn Ọlọ́run ní pé mo ìtì rẹ̀ tó lè mú ìnira yẹn kúrò wáyé yorùtíkà falárọ́ọ̀dà nífọ̀dì nìyí tí n bá dẹ̀ ní pé mo ń fi ìdẹ̀ra kọyàn pé kéèyàn máa gbádùn mi ìtì rẹ̀ ni tó lè stop ìgbádùn yẹn kó ṣe ń jẹ̀sà ìdá wèrè wo ló wá ń bá ká ò ká kéwù mi tó wọ́n wẹ̀ yọnú ayé ìmùlẹ̀ àgbà
òṣèlè àwọn kìíní àwọn àjẹ́ ìgan wọn bẹ̀rù ọlọ́run nípa ẹ béèrè lọ́wọ́ àjẹ́ ẹ béèrè lọ́wọ́ oṣó ẹ béèrè lọ́wọ́ ṣàngó ẹ béèrè lọ́wọ́ nànákùkù ẹ béèrè lọ́wọ́ ọ̀ṣun ẹ béèrè lọ́wọ́ ìrókò ipe ta ló dá wọn ta ló ń kọ̀ǹtró àfẹ́ẹ̀sì ayé titi wọn gan náà wọ́n mọ̀ yúdà bírò làhámúrọ̀ suratu Yunus ọlọ́run nípa ẹ béèrè lọ́wọ́ pé ta ló ń kọ̀ǹtró àfẹ́ẹ̀sì ayé wọn ta ló dá wọn ọlọ́run ni wọ́n dá yín lóhùn pé fásayà kúlú nàlá àwọn wèrè tẹ́ńtà tẹ̀lé ìyá àwọn àlejò ní wọ́n á sọ fún yín pé ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé àwọn kí ló wá dé tó rí ìwọ òwá fẹ́ pé we need to be very careful ọlọ́run àgbàdúrà wa o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin fún gbogbo aláfẹ́ ṣe donation fún àwọn àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní àbí ajá àbí umura ẹgbẹgbẹ global dahiratu dhikrlahi small but mighty ó wà ní South Africa wà Nigeria well registered àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 0123 214254 àkáǹtì nọ́mbà fún àwọn aláìní 0123 214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo àtàbá ní ìpèní níjà lórí àìsàn kan sí kejì spiritual àìsàn ni ayé ń dáyàn láàmú ní kíní kan sí èèyàn ni àwọn fìtọ́ fọ̀gbẹ́ òun la ẹ̀sẹ̀ wá sí ìtàn ayé à ń bẹ nínú àlùkùránì àwọn ètò tánà mọ̀ọ́mọ̀ sọ fún wa bí ewé bí àwọn nǹkan tá lè tò pọ̀ ẹ̀ ń rí oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe àtàwọn nǹkan ìbílẹ̀ wa kúlì dá ilẹ̀ àhúdà wáhù fọlítọ́tìlì bú dà wáhù lè dà yíkùn fọlátọ́tìlì bú bí ara ọlọ́run ní mi ní dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín so egbògi wa ní Nàìjíríà ẹ máa ń papọ̀ ẹ̀yìn àfà ọ̀tọ̀ ní dàwáhù ọ̀tọ̀ ní sír dàwáhù lògùn ìwòsàn òun làwa ń kọ́ àwọn èèyàn lórí kinní torí ẹ̀ ló máa fi hàn àwọn ọmọ kéwu yín sí pé olóògùn ò dáa kí ló ń kọ́ àwọn èèyàn yìí oògùn ìwòsàn ní dàwáhù oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ bí àwúre bí olúgbòhùn bí kíkí pẹ̀túpẹ̀tú òun ni sír tọ́lọ́dà gbé wọn ṣépè ní sóràtù kíni tó ń sọ̀rọ̀ Musa yìí ọlọ́ni fàlàyé fúnléwù sá èrò àìṣò àtà gbogbo ọ̀nà kọ́nà olóògùn ní jèrè láyé àtàlùkẹ́ hàmà ọlọ́run ló sọ ayé àlùkùránì ni ó tún sọ náà ní sóràtù Bákọ́rà ìgbégini ẹni tó bá ń ṣògùn kò ní ní ààyè ní next level ní next year after kò ní ní rẹ́kọ̀dù wọn ní rí fáìlì ẹ̀ so ọ̀tọ̀ lògùn ògùn ìwòsàn làwọn ń ṣe dàwáhù nìyẹn síìrù ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ má dàá pọ̀ má yẹ kán ṣe ẹlọ́run pé sórí olóògùn ó dá kí ló wá ń kọ́ wa yìí tá bá mú ewúro ewé kinní kan nílẹ̀ Yorùbá wọ́n ní pé ó ń ṣògùn inú run ẹni tó ń wọ́ ọmọ ẹni tó ń ṣe kinní kan kò tí ì sábùrú ńbẹ̀ tí ò bá kò lára mi nínú treatment ni àmọ́ oògùn tó tọpa kádàrá ipe kinní kan ṣéǹjì kinní kan á jẹ́ kó máa rówó á jẹ́ kó máa yẹ kinní kan Ọlọ́run ti fún wa gbogbo wọ̀nyẹn nínú àlùkùránì ó ti darí àná mọ̀ọ́mọ̀ sí wa ẹ kọ orúkọ Ọlọ́run yìí ẹ ka orúkọ Ọlọ́run yìí ẹ ṣe sàárà báyìí ẹ gbà àwẹ̀ báyìí ẹ ṣe báyìí ó ti sọ kò dìgbà tá a bá ń so nǹkan mọ́ra àbí à ń ṣẹ́fà àbá ń ṣe kinní kan ẹ ká very careful so ẹ wọ́sọ̀pù Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +27 61 295 6389 masalamu wa ilal liqa'i.